Assalamu alaikum jama mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí mọ̀ pé nínú kátàlẹ̀ tí ò lẹ́jọ́ nú kásì tó ń bá ní kọ́lé sórí ẹ̀ lọ́nà tí ò lòdì sófin Allah. ọ̀kan gbòógì nílé iṣẹ́ Save Your Soul Garden and Numbers of Reality jẹ́ akí àwọn oníbàárà wa nílẹ̀ yìí àti lókè òkun tó jàǹfààní promo price ní phase 1 lọ́dún tó kọjá. ìròyìn ayọ̀ tí mo tún mú wá rèé Save Your Soul Garden and Numbers of Reality tún ti dé pẹ̀lú ọ̀nà àrà ní phase 1 kejì tí ò jìnnà rárá sí phase 1 estate wa. ilẹ̀ títà ti bẹ̀rẹ̀ ní phase 2 báyìí pẹ̀lú àǹfààní promo price 3.5 million naira ní promo price tí a fi bẹ̀rẹ̀ ní phase 2 tí yóò sì padà sí dẹ̀ẹ̀dẹ̀yẹ tí wọ́n ń ta ìrágbègbè yìí tí gbèdéke àsìkò promo yìí bá kọjá ẹ̀tún wa gbọ́ o. mo láyọ̀ láti sọ fún yín pé promo price yìí kò pín sí phase 2 pẹ̀lú bí a ṣe fún àwọn oníbàárà wa ní àǹfààní láti ralẹ̀ wa sí phase 1 pẹ̀lú 5 million naira léyìí tó ní ó sì padà sí normal price wa 7 million naira tí gbèdéke àsìkò promo yìí bá kọjá. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní number 3 Ayégbàmí street Ìkẹ́gùn Fólú Ìbẹ̀jú Lẹ́kì Lagos State tàbí kẹ́ ẹ pè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0812 722 6939 àbí 0803 539 4728 ẹ̀dẹ̀ tún lè pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lókè òkun +447 832 048 589 Save Your Soul Garden and Numbers of Reality darapọ̀ mọ́ wa kó o donílẹ̀ kó o donílẹ̀. tí ì jẹ́ ohun aládùn tí gbogbo àgbáńlá ayé ń jẹ̀gbádùn kì í ṣe nítorí òórùn dídùn rẹ̀ nìkan ṣùgbọ́n fún àǹfààní tó ń ṣe fún ìlera ara wa fún ìbọ̀sípò ẹ̀yà ara wa pẹ̀lú ẹ̀mí gígùn àti àlàáfíà tó pé láì ṣe ìlàkọjá fífi ebi panu tí olóyìnbó ń pè ní dieting àti wàhálà eré ìdárayá tí ó kọjá yìí SAM Slimming Tea ó ní ìdáhùn rẹ̀ SAM Slimming Tea ní èròjà tó wúlò fún ara tí olóyìnbó ń pè ní catechins tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú antioxidants léyìí tó jẹ́ èròjà tó máa ń dẹ́kun àrùn láti wọlé ságọ́ ara SAM Slimming Tea ń fọ púpọ̀ ọ̀rá kúrò nínú ara bẹ́ẹ̀ ló sì ń yọ gbogbo ìdọ̀tí inú ara kí nǹkan ọmọbìnrin má dá múṣẹ́múṣẹ́ kí ni mo dé ọmọbìnrin láàmú kóríkèéríkèé ara máa rẹ ni kí múṣẹ́múṣẹ́ ọmọkùnrin náà má dá múṣẹ́múṣẹ́ lọ́wọ́ akọ jẹ̀dí SAM Slimming Tea la pòpọ̀ láti wọ̀yá àjà pẹ̀lú àwọn àrùn yìí SAM Tea làkọ́kọ́ irú ẹ̀ lónírúurú ọjà tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ ló sì wà jákèjádò lórílẹ̀‐èdè yìí àti lókè òkun. ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 512 133 048 lẹ́ẹ̀kan sí +447 512 133 048 SAM Slimming Tea your healthy way to perfect body. Assalamu alaikum. Kò ṣe pé mò ń bá yín jà. My own is that. Ẹ bá mi jà. Mo mọ̀ pé ẹ bá mi jà ṣùgbọ́n kí ní kankan clear sí mi ni pé get understand the crisis tí ń lọ. Mo understand that. Understand báyìí ó ṣe ń yé yín ni. No, èmi follow kiri láti ìgbà tí mo ti follow kiri láti almost last year. But tó bá jẹ́ pé ẹ understand it, brother Fuad, between me and you ó yẹ kẹ́ ẹ ti gbé gbèsè kẹ́ ẹ ti advice àwọn Adegunwa ó yẹ kẹ́ ẹ ti advice wọn tẹ́ ẹ bá fẹ́ ràn wọn gbogbo àwọn èèyàn tó ń pè mí ní ìsìn tó ń sọ ẹ wo Muritala Ogunfẹ́mi tó ń pè mí pé kí n má bínú òun gan padà realize certain things gbogbo àwọn èèyàn tó ń pè mí tó ń ṣẹ̀yìn wá ń sọ fún mi pé malam ó tiẹ̀ wá clear sáwọn èmi mò ń blame wọn padà wípé gbogbo yín mọ̀ pé Adegunwa ó ń tẹsẹ̀ bọ igbó lọ báyìí ó yẹ kẹ́ ẹ ti sọ fún kì í ṣe ìgbà tí gbogbo nǹkan ti dàrú tán tá a lè gbẹ́bẹ̀ mọ́ kì í ṣe ìgbà ilé yẹ kí àwọn èèyàn ṣẹ̀ máa pè ó ní mo fi blame gbogbo yín náà o torí ẹ mọ̀ fáyín náà pèsè orí program kan fẹ́ máa defend ẹ̀ nígbà yẹn. Okay. Defense tẹ́yìn ń ṣe ńgbà yẹn ká ní gbogbo ìgbà yẹn lẹ ti bẹ̀rẹ̀ sí lẹ ti ń wọ̀ náà èyí sáré tẹ́ fi ń pè àwa tẹ́ fi ń tẹ̀ ń sọ fáwa wípé ṣé lè báyìí òun lẹ́ lọ kìlọ̀ fún àwọn tó jàre lọ́dọ̀ mi sìn òun làwọn tí wọ́n padà sọ fún mi wípé dóò ẹ̀yin náà jàre díẹ̀ torí ẹ̀ sọ statement kan wípé 6 months ago. Hello? Mo ń gbọ́ yín. 6 months ago lẹ ti ń pè tí ò gbé kọ́ọ̀lù yín. Mo ń gbọ́ yín. Kò yẹ kó jẹ́ 6 months ago tẹ́ tí ń pè tó ó yẹ kẹ́ ẹ ti rán àwọn èèyàn sí. So tó bá pẹ́ ṣe gbogbo yẹn ń sìn tẹ́ bá ń bá mi sọ̀rọ̀ yóò ní ìtumọ̀ sí mi gbogbo yẹn tẹ́ bá mi kàn sìn kò mo kàn ń wò wípé ẹ fẹ́ràn rẹ ni. Okay, now ṣé à ń gbọ́ sí hello. Hello mo ń gbọ́ yín. Okay, nísìn is not ọkọ̀ ẹ̀ ò balẹ̀ now. Ọkàn èèyàn ó sì wá balẹ̀ lórí kéèsì bíi 11. Kéèsì táwọn inshallah yẹn gangan ìyẹn sì wà lórí ẹ̀. Ṣe rí yẹn èèní parọ́ fún yín kéèsì tí inshallah yẹn ó tó lè destroy life èèyàn. Ọlọ́run má jẹ́ ká nílùú kéèsì bẹ́ẹ̀ o 256 million brother Fuad níbo ni ó ti rí
but ṣé òun ló gbowó yẹn ló wá fún inshallah ni àbí. Ntí information tá a gbọ́ náà òun náà ló sọ ó ní òun jẹ gbèsè 256 million that is the implication now. èèyàn jẹ gbèsè 25 million gan-an ó consume ẹ̀ ó ń sá káàkiri ṣebẹ́ nìkan for over 20 years lẹ́nìkan fi jẹ gbèsè 10 million tí tẹ́mi ẹ̀ fẹ́ bọ́ tí gbogbo property ẹ lọ ká mọ̀ wá sọ 256 million he confirmed it 300 million ló pé kódà ó lóun fẹ́ ta mọ́tò èló ni ó fẹ́ ta mọ́tò gbà náà 6 million naira kéèsì yẹn lásán gan kì í ṣe kéèsì kékeré ká mọ̀ wá tún sọ defamation lọ́tún lọ́sì. mo fi ní gbogbo yín ẹ fẹ́ràn rẹ̀. torí ẹ̀ náà lèmi náà ṣe nǹkan tí mi ń sọ ń sìn irú inshallah yẹn mi ò tí ì gbọ́ any information but mo lọ sórí net mo wá kà nípa inshallah yẹn wọ́n ṣàtọ̀ pé man náà ó dùn fún àwọn èèyàn ó dẹ̀ gbowó àwọn èèyàn sá lọ so but àwọn situation báyìí bíi pé àkíní lèmi wà Àbújá lèmi wà. ẹ sọ bẹ́ẹ̀. ó ní woman kan wọ́n ń pè ní Famzi ẹni tó bá wà l'Àbújá kò sẹ́ni tí wọ́n mọ̀ Famzi náà woman yẹn ní farm ó ní farm ńlá wọ́n ṣe poultry wọ́n ṣe everything. If you put 100,000 naira, this woman will give you 20% of that money every month. So if you put 100,000 naira, your 100,000 will be there, and this woman will be giving you 20,000 naira every month. Now you will collect 240,000 naira at the end of the year. Your 100,000 will still be there. This woman was doing it. Shango. Mom, mi náà sọ pé kémi náà wá fowó sí mi ò ṣáà ṣe, but the woman was paying. Àwọn èèyàn dẹ̀ ń ra kínní, àwọn èèyàn ra ẹ́ẹ̀gì lọ́wọ́ ẹ̀, but máa wò pé ibo ló ti fẹ́ rí owó yìí. Àwọn míì sọ pé bóyá àwọn politician yẹn lọ fi ń lọ́ndà owó or something like that. Ìgbà tó lọ́wọ́ máa mú woman yẹn, COVID-19 wá dé. Because owó òṣèbí owó àwọn èèyàn lọ fi sanwó fún another person. Náà ìgbà tí COVID-19 dé, tí àwọn èèyàn owó sọ mọ́, bí ẹbí ti ṣe crash nìyẹn. Wàhálà ti dé báyẹn. Ẹ mọ máa nǹkan tó ń pè ní Ibgẹyin. Bẹ́ẹ̀ ni tó máa ń ṣe program yẹn tó máa ń ṣe human rights somebody. Àwọn èèyàn tó lose owó gbogbo wọn lọ síbẹ̀ wọ́n pe woman náà sọ pé kíní òun máa sanwó òun máa ṣe kíní òun máa ṣe kíní. Èmi yìí kò lójútùú. Ṣé wàá mọ̀ wípé kírù mi ń sìn kí n wá bọ́ta kí n wá nírú woman yẹn tàbí irú àwọn tó jọ kí n wá máa gbowó sọ́wọ́ àwọn èèyàn kí n máa gbowó trust táwọn èèyàn bá nínú mi ni wọ́n fi máa fún mi lówó kí n wá gbowó kí ó jẹ́ pé èmi ni mò ń rẹ̀ mí tówó fún wọn kí wàhálà padà wá ṣẹlẹ̀ lókè ṣé mi ìdáràn. Ẹ dáràn o. Níbo ni Adegunwa ti máa rí 256 million when àwọn diaspora máa dá. Àwọn diaspora tó ń support ẹ̀ financial tó ń support ẹ̀ fún case tán bá fẹ́ràn wọ́n máa dá fún at least tán bá target láàrin 2 years wọ́n dá fún. Ẹ̀yin ò gbọ́ díò tádégúnwà fi sọ pé inú àwọn tó ń jẹ ní owó bóyá 20 or 30 million tẹ́niyẹn tó ní trọ́tìún tó ní ẹniyẹn dẹ̀ ní ó tún máa ṣẹ̀wọ̀n lórí bó ṣe ń trọ́tìún gan tó ló máa dé court bó ṣe ń trọ́tìún. Ìyẹn gan ti tó èmi ò bá sọ pé ìyẹn gan ti tó kú Adegunwa kó gbàgbé àwọn ọlọ́rin kó tọrọ apology bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. Ṣé bọ́dà Fuad ẹ̀yin advice ẹ̀ kó tọrọ apology rí? Advice ẹ̀ kó tọrọ apology kì í ṣe tẹ́mi àti ilé máa sọ́nbì. You have never advised him to apologize on us for creating mess lórí issue captain. Sọ fún brother Adebisi Wasiu tó líkì audio síta tí gbogbo èèyàn gbọ́. The brother categorically said òun ti sọ fún wípé ní case and the brother mentioned it wípé àwọn ọlọ́pàá gan sọ pé kò ní case fáwọn kan fi ń jẹun ni torí pé àwọn diaspora ń sanwó. But that brother hello. Mo ń gbọ́ yín. That brother èmi ò really like nǹkan tó ṣe ẹ jẹ́ ká wà very honest. Kí ni nǹkan tó ṣe ẹ dákan? No ẹ jẹ́ mo. He never went to the public and deliberately exposed Adegunwa. No, he never went to the public with a view to exposing Adegunwa. Ẹ rántí o, ó keep secret yẹn sọ́wọ́ láti September tí stent ṣẹlẹ̀, and this was the person
tó kọ́kọ́ indict oníyàwó mẹ́ta tó pe gbogbo wa ní syndicate tó sì lọ gbé conversation wa audio wa tó lọ gbé fún Truth TV. Brother gangan ló ń ṣe investigation tó wá ní pé Assalamu syndicate ni alaikum wá. jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí mọ̀ pé nínú kátàlẹ̀ tí ò lẹ́jọ́ nú kásì tó ń bá ní kọ́lé sórí ẹ̀ lọ́nà tí ò lòdì sófin Allah. ọ̀kan gbòógì ní iléeṣẹ́ Saviour So Garden and Numbers of Reality jẹ́ akí àwọn oníbàárà wa nílẹ̀ yìí àti lókè òkun tó jàǹfààní promo price ní phase 1 lọ́dún tó kọjá. ìròyìn ayọ̀ tí mo tún mú wá rèé Saviour So Garden and Numbers of Reality tún ti dé pẹ̀lú ọ̀nà àrà ní phase 1 kejì tí ò jìnnà rárá sí phase 1 estate wa. ilẹ̀ títà ti bẹ̀rẹ̀ ní phase 2 báyìí pẹ̀lú àǹfààní promo price 3.5 million naira ní promo price tí a fi bẹ̀rẹ̀ ní phase 2 tí yóò sì padà sí dẹ̀ẹ̀dẹ̀yẹ tí wọ́n ń ta ìrágbègbè yìí tí gbèdéke àsìkò promo yìí bá kọjá. ẹ̀tún wa gbọ́ o mo láyọ̀ láti sọ fún yín pé promo price yìí kò pín sí phase 2 pẹ̀lú bí a ṣe fún àwọn oníbàárà wa ní àǹfààní láti ralẹ̀ wa sí phase 1 pẹ̀lú 5 million naira léyìí tó ní ó sì padà sí normal price wa 7 million naira tí gbèdéke àsìkò promo yìí bá kọjá. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní nọ́mbà 3 Àyégbàmí street Ìkẹ́gùn Fólú Ìbẹ̀jú Lẹ́kì Lagos State tàbí kẹ́ ẹ pè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0812 722 6939 àbí 0803 539 4728 ẹ̀dẹ̀ tún lè pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lókè òkun +447 832 048 589 Saviour So Garden and Numbers of Reality darapọ̀ mọ́ wa kó o donílẹ̀ kó o donílẹ̀. tí ì jẹ́ ohun aládùn tí gbogbo àgbáńlá ayé ń jẹ̀gbádùn kì í ṣe nítorí òórùn dídùn rẹ̀ nìkan ṣùgbọ́n fún àǹfààní tó ń ṣe fún ìlera ara wa fún ìbọ̀sípò ẹ̀yà ara wa pẹ̀lú ẹ̀mí gígùn àti àlàáfíà tó pé láì ṣe ìlàkọjá fífi ebi panú tí olóyìnbó ń pè ní dieting àti wàhálà eré ìdárayá tí ó kọjá yìí SAM Slimming Tea ó ní ìdáhùn rẹ̀ SAM Slimming Tea ní èròjà tó wúlò fún ara tí olóyìnbó ń pè ní catechins tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú antioxidants léyìí tó jẹ́ èròjà tó máa ń dẹ́kun àrùn láti wọlé ságọ́ ara SAM Slimming Tea ń fọ púpọ̀ ọ̀rá kúrò nínú ara bẹ́ẹ̀ ló sì ń yọ gbogbo ìdọ̀tí inú ara kí nǹkan ọmọbìnrin má dá múṣẹ́múṣẹ́ kí ni mo dá ọmọbìnrin láàmú kóríkèéríkèé ara máa rẹ ni kí múṣẹ́múṣẹ́ ọmọkùnrin náà má dá múṣẹ́múṣẹ́ lọ́wọ́ akọ jẹ̀dí SAM Slimming Tea la pòpọ̀ láti wọ̀yá àjà pẹ̀lú àwọn àrùn yìí SAM Tea làkọ́kọ́ irú ẹ̀ lónírúurú ọjà tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ ló sì wà jákèjádò lórílẹ̀‐èdè yìí àti lókè òkun. ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 512 133 048 lẹ́ẹ̀kan sí +447 512 133 048 SAM Slimming Tea your healthy way to perfect body. Assalamu alaikum. ìyàwó mẹ́ta tó pe gbogbo wa ní syndicate tó sì lọ gbé conversation wa audio wa tó lọ gbé fún Truth TV. Brother gangan ló ń ṣe investigation tó wá ní pé syndicate ni wá báwa là ń we are working with it. ìgbà tóun ti wá ṣe yẹn táwọn Adégúnwà ti take kinní yẹn up kí ló dé tóun ò padà apologize fún wa kí ló dé tóun ò padà sọ fún Adégúnwà kan apologize so kò kì í kò ṣàbòsí fáwọn Adégúnwà. no ó ṣe fún yín ní ọ́díò. kò fún wa lọ́díò òun kọ́ ló fún wa lọ́díò audio leak jáde látọ̀dọ̀ ẹni ṣé òun lè fẹ́ fún wa ṣé òun lè fún wa ní audio remove tó make ni pé kọ́díò yẹn má jáde he made gbọ́ ni he made many moves now ṣe nínú audio yẹn gbọ́ tí ń sọ pé òun kalẹ̀ hate Malam Yusuf Adépọ̀jù ṣé sọ fẹ́ fún mi ní audio ní ó tún máa sọ pé òun hate mi ó kalẹ̀ sọ pé òun ló gbé ọ́díò bọ́tà. òun kọ́ ló gbé audio bọ́tà ẹ̀fọ́ lóun ti ń lọ kì í ṣóun ló gbé audio bọ́tà ṣóun ló gbé audio bọ́tà gbogbo tó secret ni ó ń express mind ẹ̀ ó believe wípé ẹni tó ń bá sọ̀rọ̀ kì í ṣe ẹni but kò mọ̀ wípé ẹni tí ń bá sọ̀rọ̀ yẹn náà ń bẹ́ nìkan sọ̀rọ̀ èyí táyé ò wá mọ̀ èyí táwọn èèyàn ò mọ̀ ni wípé ẹni tí ń bá sọ̀rọ̀ yẹn náà òun náà wà pẹ̀lẹ́ nìkan ẹni tí ń bá sọ̀rọ̀ yẹn náà wà pẹ̀ irú sìn bẹ́ẹ̀ mi àti ń ṣe ń sọ̀rọ̀ yìí sìn kẹ́nìkan wá wà lọ́dọ̀ mi kó sì tẹ rìkọ́dìn kó sì mọ rìkọ́dìn tá a ṣe. kó sì tẹ rìkọ́dìn ṣé ẹ mọ̀ pé èmi ò ní wà láìbù èmi ò ní mọ̀ ẹ̀yin ò ní mọ̀ kó wá jẹ́ pé secret ọ̀rọ̀ tó wà tó ìdóhùn tá à ń sọ yìí ṣe secret náà kó jẹ́ pé ọ̀rọ̀ tó lágbára lájọ́ ń sọ ìkẹ́nìkan dẹ̀ tẹ ọ́díò torí pé kémi fi ń sí speaker out kémi dẹ̀ sọ̀rọ̀ báyìí ṣé ẹ mọ̀ pé gbogbo àtúntẹ́mì àwọn méjì ọ̀sán sẹ́yìn gbogbo ẹ̀ làwọn máa rìkọ́dù wọ́n dẹ̀ rí wípé n tí wọ́n rìkọ́dù yẹn n tó lè wúlò fún wa ní pàápàá jùlọ bádégúnwà ṣe ń bóòsì pé òun fẹ́ fi wá sẹ́wọ̀n lójoojúmọ́ ni ẹ wẹ̀ wọ́n o ẹ ṣẹ̀ wọ́n o. ní wà láìbù
èmi ò ní mọ̀ ẹ̀yin ò ní mọ̀ kó wá jẹ́ pé secret ọ̀rọ̀ tó wà tó èdè òun tá à ń sọ yìí ṣe secret náà kó jẹ́ pé ọ̀rọ̀ tó lágbára lájọ́ ń sọ ìkẹ́nìkan dẹ̀ tẹ ọ́díò torí pé kémi fi ń sí speaker out kémi dẹ̀ sọ̀rọ̀ báyìí ṣé ẹ mọ̀ kí gbogbo àtúntẹ́mi àwọn méjì ọ̀sán sẹ́yìn gbogbo ẹ̀ la máa record wọ́n dẹ̀ rí wípé n tí wọ́n rìkọ́ọ̀dù yẹn n tó lè wúlò fún wa ní pàápàá jùlọ bádégúnwà ṣe ń bóòsì pé òun fẹ́ fi wá sẹ́wọ̀n lójoojúmọ́ ni ẹ wẹ̀ wọ́n o ẹ ṣẹ̀ wọ́n o ṣé brother Fuad níwájú ọlọ́run àtẹ̀yàn ṣé ẹ̀yin ò rí secret audio tó tún leak jáde láàrin captain àtàdégúnwà tí captain àtàdégúnwà ti ń sọ fún captain means táwọn fẹ́ fi gbé tàn wá lọ sẹ́wọ̀n. Gbogbo ẹ̀ náà ni mo gbọ́. Ṣé wà burúkú kọ́ ni. That audio itself is trying to influence a witness. Yọ̀dà fún yín. Pẹ̀lú ìyẹn gan kò ní tí adájọ́ bá gbọ́ audio yẹn, it's trying to influence captain. That alone is an offence itself. It's a serious offence. Very serious offence. So èyí tó bá sọ pé ẹ sọ pé kó ṣe fídíò ìyẹn gan kò ní alájọ́ lè sọ pé kò dàbọ̀ yẹn ò ní ẹni nínú. Ṣẹwárí apart from the audio nǹkan kan wà sí they created Madrasatu Wahabiyya wọ́n sì fi ń tánìṣì íméèjì mi bàbá mi tí ò sí nínú game tí ò mọwọ́ mẹsẹ̀ wọ́n gbé píṣọ wọ́n ní bàbá òfò àbí bàbá àdánù tó bí ọmọ àdánù oríṣiríṣi nǹkan ni wọ́n sọ wọ́n wá ń tánìṣì íméèjì mi wọ́n fi ń blackmail wọ́n sì láwọn ò mọ àwọn tó pọn Madrasatu Wahabiyya yẹn nígbà tọ́lọ́run ó wà mú Adégúnwà kábíyèsí Ọlọ́run Adegunwa wá ní kí captain lọ ṣe fídíò captain ṣe fídíò tán Adegunwa gbà lọ́wọ́ captain Adegunwa lọ lọ́ọ̀nchì ẹ̀ jáde ní orí Madrasatu Wahabiyya kóòtù máa bi Adegunwa léèrè wípé báwo ni ó ṣe upload fídíò sórí Madrasa. You can never upload any video without knowing the admin or being the admin. Adegunwa ti shoot ara ẹ̀ lẹ́sẹ̀. Ìyẹn náà ṣe ń gbọ́. Ìyẹn náà èyí sọ pé ó fi ń di fèmí yẹn. Èmi ní pé kíyàn ignore irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló dáa. Kíyàn ignore. Brother Fuad, ẹni tó lóun fẹ́ gbé wa lọ sẹ́wọ̀n, á ignore. No, òun náà no. Ẹ̀wọ̀n ló wà ń sìn. Ẹ̀wọ̀n tó wà ń sìn. Ó ju ẹ̀wọ̀n ti kinní lọ. Because he's not. Ta ló wà lẹ́wọ̀n? Ṣadégúnwà. Ustaz Jamiu Adegunwa. Ẹ̀wọ̀n ló wà ń sìn because. Kò sí lẹ́wọ̀n. No, nǹkan tí mo mean is that he's not free, kò lè jáde, kò lè ṣe anything. A mọ̀ pé ò lè jáde, kò lè jáde. Ṣé rẹ́wọ̀n ẹ̀yin lẹ́rí sẹ́wọ̀n? Gbogbo ayé mọ̀ pé ẹni tó bá ti lose freedom ti wà lẹ́wọ̀n. Lóòótọ́ you are correct. Ṣùgbọ́n irú ẹ̀wọ̀n yẹn kọ́ ni ẹ̀wọ̀n ìjọba. Ẹ̀wọ̀n tó ń create fúnra rẹ̀ ni moving from one place Kútọ́nù lọ́la Tógò lọ́tùnla Ọlọ́run ló mọ ibi tó tún wà báyìí o ò lè ṣe program mọ́ o ò lè gbénú ilé ẹ̀ wọ́n ń track ẹ káàkiri àwọn oníkíníkà investment wọ́n ń wẹ káàkiri so ẹ̀wọ̀n lóòótọ́ ó ti wà lẹ́wọ̀n abẹ́ ti sọ yẹn ní pé kò ní freedom ni but kò tíì sí ní correctional center ibi tó wà yẹn ò lè tí correct brain yẹn correctional center tìjọba ìjọba ni ó dájọ́ yẹn nínú kéèsì bíi mọ́kànlá ṣó lè win ní mẹ́sàn-án ni ṣó lè win ní mẹ́wàá ni ṣó lè win ní márùn ni ṣó lè win ní mẹ́fà ni a case is enough kéèyàn fi gba conviction and this is somebody that is shouting on daily basis wípé a máa lọ kóòtù o ó sì láwọn supporters ọ̀kan lọ́mọ ni o Sulaiman Raji ni o láwọn tó ń support ẹ̀ àtàwọn diasporic dunces tí wọ́n ń dáwó fún you can see the problem now gbogbo rúyìn tẹ́ ń bẹ̀ wá wípé ká dákun ká forí jìn ká ṣe kinní kan everything òun ò recognize iṣẹ́ tẹ́ ń ṣe. àwọn náà mọ̀ iṣẹ́ gbọ́ ẹ̀bùn kan tó ṣẹlẹ̀ àwọn kan lọ́mọ yìí àwọn náà mọ̀ pé Ustaz Jamiu wọn ní case. wọ́n mọ̀ but ego ń pé no you understand. Ọlọ́run á jẹ́ kó dáa fún yín. Ọlọ́run á jẹ́ kó dáa fún yín. Wọ́n mọ̀ náà gbogbo wọn náà mọ̀ ta ni o mọ̀ ṣé Sulaiman Raji randanrandan tó wà ní UK yẹn ni o mọ̀ gbogbo àwọn pípù yẹn wọn ní stake kankan nínú ayé wọn ní stake kankan lórí ẹ̀sìn gbogbo ayé mọ̀ wọn àwọn èèyàn kan they have reduced themselves to laughing stock. Irú èmi ń sìn àwọn èèyàn ní kí n má sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò kí ń sọ̀rọ̀ tẹ́ bá ẹ mọ̀ mi ò kí ń sọ̀rọ̀
àwọn èèyàn ló bẹ̀ mí pé kí n jọ malam please it is time talk kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ ni mo tún wá ń sọ yìí àwọn èèyàn bá tún bẹ̀ mí pé kí n tún má sọ̀rọ̀ mọ́ o mo dẹ̀ ti sọ fún wọn mo ní kí n má sọ̀rọ̀ mọ́ no màá sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá dé stage kan mi ò ní sọ mọ́ and stage wo ni stage ìgbà tí ìjọba bá ti dájọ́ màá wá dákẹ́ kò sẹ́ni tí mo lè reveal plan mi fún bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ mi ò lè sọ strategy tá a fẹ́ lò fún yín but màá sọ fact bẹ́yìn náà ṣe ń bá mi sọ fact yìí màá sọ fact fún yín nínú àwọn fact tí mo dẹ̀ sọ fún yín náà ni wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ fi orí Adégúnwà fọ́ àgbọn ni ṣé ẹni tó bá forí ẹ̀ fọ́ àgbọn ó jẹ́ ń bẹ̀ ni àwọn diasporic donors tí wọ́n ń sponsor ẹ̀ kí làwọn ní láti lose sáwọn lágbé lọ kóòtù ni but ìwọ tó ń tì tó ń dáwó fún ẹ tó ń bẹ pariwo àdó tiẹ̀ o àlọ kóòtù o oníproof o oníkinní kan o ò ronú ara ẹ wò ò ń sá káàkiri ń sìn o ò lè dó tàwọn ìyàwó ẹ o ò lè dó tàwọn ọmọ ẹ bó ìjọ tó bá yọjú even kó gba fundamental kó lọ gba kínní human rights dọ́là wọn àwọn lọ́ọ̀yà ó lọ àwọn ọlọ́pàá ó contest ẹ̀ ní kóòtù kò sí bó ṣe fẹ́ rìn náà Nàìjíríà láwa náà bí crisis gbèsè tó jẹ ò consume ẹ̀ ṣé tọ̀dọ̀ wa gan ò ní consume ẹ̀ ni èèyàn ṣe báwo lèèyàn ṣe jókòó kó wá sọ pé mo fẹ́ tira mi sínú problem pé mo fẹ́ kẹ́ máa bá mi ṣe case àwọn èèyàn ò mọ̀ wọ́n ń pariwo pé mi ni mò ń gbé àwọn èèyàn lọ court wọ́n mọ̀ pé Adégúnwà gan ní ń pariwo ẹ̀wọ̀n ní ń pariwo pé òun fẹ́ ṣe case ṣé mi ni mo fẹ́ ṣe case zone 2 ni ṣé bóun ló competition ó sì ti forí jálé agbọ́n ẹni tó bá sì forí jálé agbọ́n gbọ́dọ̀ rí problem náà. ṣíṣe mo kọ́ tèmi rí ń pa Ustaz Jamiu. kí lẹ rí ń pa wọn. ok èmi rí ń pè gbà tí Jẹ̀sà lónàkà tí ó lo at least bíi 20 days láàmú. bẹ́ẹ̀ni. tí kinní náà lọ tí Jackman náà sọ̀rọ̀ pé ó sùn sẹ́ẹ̀lì mọ́jú. ìgbé wípé òun náà wò pé Abdulhakeem náà lọ prison náà Yahya Gambari náà lọ prison. òun náà wá wò pé kóun náà ṣe ìkọ̀padà pé kẹ́yìn náà fi lọ prison kó má jẹ́ pé 3-0 débi ṣe rí ọ̀rọ̀ yẹn nìyẹn. ó dẹ̀ wò pé miss wo lòun lè lò ó dẹ̀ wò pé kóun lo captain ó dẹ̀ bú lọ́wọ́ débi ṣe rí ọ̀rọ̀ yẹn nìyẹn. ó wá fẹ́ lo wrong person ló lò. débi ṣe rí ọ̀rọ̀ yẹn nìyẹn but ó dẹ̀ wá bú lọ́wọ́. ó bú lọ́wọ́ ó bú lẹ́sẹ̀ ó bú Adégúnwà lọ́wọ́ ó bú lẹ́sẹ̀ ó bú lọ́wọ́ ó bú lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ràn rẹ̀ pátá ẹ máa ṣàdúrà fún un. then ọwọ́ captain yìí mo ní reservation púpọ̀ nípa ẹ̀. kí ni reservation yín. nípa owó tẹ́ fẹ́ dá fún pé kó fi san àwọn gbèsè yẹn. àwọn kọ́ la fẹ́ dáwó fún un àwọn èèyàn ló mú suggestion wá wípé àwọn fẹ́ bá san gbèsè tó jẹ kó lè máa live normal life as a Muslim after he has repented àwa kọ́ la fẹ́ dáwó fún un. then Mecca tó fẹ́ ràn lọ yẹn náà. àwa kọ́ la fẹ́ ràn lọ sí Mecca. okay. àwọn èèyàn ló suggest ẹ̀ àwọn èèyàn náà fẹ́ ràn lọ sí umrah kì í ṣàwà. bẹ́ẹ̀ ṣe àwọn tèmi nípa captain yẹn. ẹ sọ. èmi ò rò pé bọ̀bọ̀ yẹn ti repent. for my own analysis o bọ̀bọ̀ yẹn èmi ò rí as ẹni tó repent. ẹ̀yin ni o. ṣàgbọ́ èmi ò rí as ẹni tó repent. okay. èmi ò rí as ẹni tó repent. ṣé ẹni mọ̀ kọ̀kọ̀ ni. ok ṣé mo nímọ̀ kọ̀kọ̀. mi ò nímọ̀ kọ̀kọ̀ but my observation àwọn nǹkan tí mo ti rí èmi ò rí as èèyàn tó repent. ó lè sọ evidence mi fún yín ẹni tó bá repent ó yẹ kó wà remorseful. but this man is not remorseful. coming out kó wá máa sọ̀rọ̀ sí àwọn kìíní àwọn ọ̀kọ́lọ́mọ àwọn Jamiu Adégúnwà àwọn coming out again. no ṣe ń gbọ́ ẹni sùúrù kó máa sọ̀rọ̀ alfansa ìwọ tó ṣẹ̀ṣẹ̀ dé láti ẹ̀wọ̀n. so it's like he's using that one ṣe ń gbọ́. hello. mo ń gbọ́ yín. it's like he's using that one to impress you people that okay he's attacking your enemies. so that's what me I feel. and when Ustaz Jamiu ìgbà tí Ustaz Jamiu mú lọ sọ́dọ̀ yẹn òun ti wò ó pé àwọn ọmọ alábí sùfù yìí àwọn lè ní greater connection ju àwọn Jamiu Adégúnwà lọ
tóun bá lọ ṣiṣẹ́ ẹ máa gbọ́ assumption tèmi nìyí o ẹ máa gbọ́ tèmi hello. Assumption tèmi ni pé òun ti wò ó pé àwọn pípù yìí because èmi mọ̀ pé ó ti ń follow ó ti ń mọ everything ṣe ni pé àwọn pípù yìí wọ́n ní greater connection ju àwọn camp Adegunwa lọ. Tóun bá dẹ̀ lọ tó pẹ̀lú Ustaz Jamiu òun mọ̀ pé òun máa tún lọ ègé ní pé the same offence òun máa tún lọ. And bóun dẹ̀ ṣe ń wo kínní òun wá wò ó pé would it be better kóun expose to gbogbo mission Ustaz Jamiu so that kóun lè rí ojú rere ní. Bẹ́ẹ̀mi ṣe rí kínní yẹn nìyẹn. Ok, ẹ jẹ́ kí n wá ṣàlàyé tó ṣẹlẹ̀ fún yín. Ẹ wrong. Assumption yín wrong. Intẹ́yìn rò ó tún lè tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe assume nìyẹn o ẹ wrong. Ẹ mọ̀ ní tẹ́ ẹ fi wrong. Ok. Ẹ assume ni it's either you are right or wrong but pẹ̀lú evidence tèmi ní lọ́wọ́ èmi gbà pé wrong. Tó bá jẹ́ wípé àwọn Adegunwa níta fi lè right ní tó bá jẹ́ pé àwọn Adegunwa wọn bá ti promise captain ní so many things after all wọ́n ti promise ẹ̀ pé wọ́n máa gbé travel out now. Òun mọ̀ pé irọ́ ni tó bá fẹ́ ṣe táwọn Adegunwa tó bá yẹn kí wọ́n fẹ́ lo kìíní lóòótọ́ ibẹ̀ yẹn ẹ mọ̀ pé Sulaiman Raji tó bí kò gbé lọ sí prison tó bá yẹn kí wọ́n tẹ̀lé ti Sulaiman Raji wọ́n gbé lọ sí prison captain will testify against you people wallahi ta'ala is not be lie as in. No ẹ tún wrong ó fi hàn wípé. ẹgbẹ́ sọ why tó bá gbé lọ síbẹ̀ yẹn tó bá plan pé wọ́n gbé lọ sí zone 2. ṣé prison lẹ́nu ọ̀gá kọ yìí ṣé individual lè gbìyànjú lọ prison ni. No gbọ́dọ̀ rẹ̀ ní sọ́nsìn tó bá jẹ́ pé ibẹ̀ yẹn ìgbà tó gbé captain wọ́n gbé captain lọ zone 2. Then àwọn tó jẹ lówó àwọn tó ṣe. Àwọn wo náà fẹ́ gbé lọ zone 2? Àwọn wo náà fẹ́ gbé lọ zone 2? Àwọn wo náà fẹ́ gbé lọ zone 2? Táwọn Ustaz Jamiu tó bá gbé captain lọ sí zone 2. Basis wo náà fẹ́ gbé lọ zone 2? Kéèsì ò sí ní zone 2 mọ́. Tó bá charge fún wọ́n lè charge fún rape tàbí àwọn kankan bẹ́ẹ̀ yẹn. Fún rape. Wọ́n á charge fún rape. Ta ló rape? Fún fídíò woman tó gbé jáde. Àbí wọ́n lè charge ṣe báwọn tó jẹ lówó. Wọ́n lè charge kọ́ bá mo lọ síbẹ̀. Brother Fuad, follow ti ń lọ, gbá àwọn audios, kàn bá mi sọ̀rọ̀ ní gbọ́ audio tí ń lọ. Tẹ́ bá gbọ́ audio tí ń lọ, tẹ́ bá gbọ́ audio tí ń lọ, mọ plan wọn ni gbọ́, tẹ́ bá gbọ́ audio wọn. Ṣé ẹ gbọ́ conversation captain àti Adegunwa? Mo gbọ́ gbogbo ẹ̀ ṣebí. Nínú conversation wọn kí náà plan ní mo fi lẹ́ẹ̀gbọ́ ẹni wọ́n mọ̀ gbé lọ zone 2. Kéèsì wo ní zone 2? Kéèsì ti bàjẹ́ already. New case ni wọ́n ń plan fún. New case mi ń plan fún wọ́n ti ń bá arrange mo fi ní gbọ́ audio then ṣé ẹ ti gbọ́ secret meeting tí wọ́n ṣe tí captain record secret meeting tá ń ṣe tí lawyer wà ń bẹ̀ tí captain wà ń bẹ̀ tí Ọlálẹ́mí wà ń bẹ̀ tádégúnwà wà ń bẹ̀ tí wọ́n ń ṣe tí captain record tí ó dẹ̀ mọ̀ ṣé ẹ gbọ́ yẹn. Mo gbọ́ gbogbo yẹn gbọ́dọ̀ mi kọ. Ok kẹ́ ẹ tó tẹ̀síwájú kí n lè bà kí ló wà ní secret meeting yẹn. Kí ni tí wọ́n discuss níbi meeting yẹn tí captain. Wọ́n discuss pé captain òun ò sí nínú ọ̀rọ̀ o ní pé àwọn fẹ́ pé àwọn. Assalamu alaikum jama mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí mọ̀ pé nínú kátàlẹ̀ tí ò lẹ́jọ́ nú kásì tó ń bá ní kọ́lé sórí ẹ̀ lọ́nà tí ò lòdì sófin Allah. Ọ̀kan gbòógì nílé iṣẹ́ Saviour So Garden and Numbers of Reality jẹ́ akí àwọn oníbàárà wa nílẹ̀ yìí àti lókè òkun tó jàǹfààní promo price ní phase 1 lọ́dún tó kọjá. Ìròyìn ayọ̀ tí mo tún mú wá rèé. Saviour So Garden and Numbers of Reality tún ti dé pẹ̀lú ọ̀nà àrà ní phase 1 kejì tí ò jìnnà rárá sí phase 1 estate wa. Ilẹ̀ títà ti bẹ̀rẹ̀ ní phase 2 báyìí pẹ̀lú àǹfààní promo price 3.5 million naira ní promo price tí a fi bẹ̀rẹ̀ ní phase 2 tí yóò sì padà sí dẹ̀ẹ̀dẹ̀yẹ tí wọ́n ń ta ìrágbègbè yìí tí gbèdéke
àsìkò promo yìí bá kọjá ẹ̀tún wa gbọ́ o. mo láyọ̀ láti sọ fún yín pé promo price yìí kò pín sí phase 2 pẹ̀lú bí a ṣe fún àwọn oníbàárà wa ní àǹfààní láti ralẹ̀ wa sí phase 1 pẹ̀lú 5 million naira léyìí tó náà sì padà sí normal price wa 7 million naira tí gbèdéke àsìkò promo yìí bá kọjá. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní nọ́mbà 3 Àyégbàmí street Ìkẹ́gùn Fólú Ìbẹ̀jú Lẹ́kì Lagos State tàbí kẹ́ ẹ pè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0812 722 6939 àbí 0803 539 4728 ẹ̀dẹ̀ tún lè pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lókè òkun +447 832 048 589 Save Your Soul Garden and Numbers of Reality darapọ̀ mọ́ wa kó o donílẹ̀ kó o donílẹ̀. tí ì jẹ́ ohun aládùn tí gbogbo àgbáńlá ayé ń jẹ̀gbádùn kì í ṣe nítorí òórùn dídùn rẹ̀ nìkan ṣùgbọ́n fún àǹfààní tó ń ṣe fún ìlera ara wa fún ìbọ̀sípò ẹ̀yà ara wa pẹ̀lú ẹ̀mí gígùn àti àlàáfìá tó pé láì ṣe ìlàkọjá fífi ebi panú tí olóyìnbó ń pè ní dieting àti wàhálà eré ìdárayá tí ó kọjá yìí SAM Slimming Tea ó ní ìdáhùn rẹ̀ SAM Slimming Tea ní èròjà tó wúlò fún ara tí olóyìnbó ń pè ní catechins tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú antioxidants léyìí tó jẹ́ èròjà tó máa ń dẹ́kun àrùn láti wọlé ságọ́ ara SAM Slimming Tea ń fọ púpọ̀ ọ̀rá kúrò nínú ara bẹ́ẹ̀ ló sì ń yọ gbogbo ìdọ̀tí inú ara kí nǹkan ọmọbìnrin má dá múṣẹ́múṣẹ́ kí ni mo dán ọmọbìnrin láàmú kóríkèéríkèé ara máa rẹ ni kí múṣẹ́múṣẹ́ ọmọkùnrin náà má dá múṣẹ́múṣẹ́ lọ́wọ́ akọ jẹ̀dí SAM Slimming Tea lápòpọ̀ láti wọ̀yá àjà pẹ̀lú àwọn àrùn yìí SAM Tea làkọ́kọ́ irú ẹ̀ lónírúurú ọjà tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ ló sì wà jákèjádò lórílẹ̀‐èdè yìí àti lókè òkun. ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 512 133 048 lẹ́ẹ̀kan sí +447 512 133 048 SAM Slimming Tea your healthy way to perfect body. Assalamu alaikum. tó o máa ti testify wípé tòun ò sí mbẹ̀ wípé tẹ̀yìn ni ọ̀pá náà dẹ̀ wá sọ fún pé kinní ń bẹ̀rù wípé Stephen bẹ̀rù fún Stephen pé kọ́ wípé òun fẹ́ fún wọn ní 2 million wípé ẹ̀yin fẹ́ fún ní 2 million wípé kọ́ gbàgbé case mo gbọ́ story náà wípé ẹ̀yin sọ pé name your price wípé ẹ fẹ́ kí kéèsì yẹn wọ court mo gbọ́ gbogbo audio náà. pé mi ìfẹ́ kí kéèsì wọ court. pé mo fẹ́ bribe Stephen. mo gbọ́ something like that. àwọn Stephen record audio wa. mo gbọ́ something like that. tí wọ́n ní táwọn á béèrè audio lọ́wọ́ Stephen tí Stephen sọ wípé kán lọ mú 2 million naira wá kóun tó lè fi competition mi àti ẹ̀ka lẹ̀. nǹkan tẹ̀mí sọ ń sìn pé tó bá jẹ́ pé bá ṣe gbé captain wọ́n rí captain tì wọ́n lé pé gbogbo 27 days yẹn o sẹ́ẹ̀lì ló ti lò ó. kò lè lò ní sẹ́ẹ̀lì ìyẹn kọ́ ní. Nàìjíríà la wà o Bọ́lá Yusuf Nàìjíríà la wà o Nàìjíríà la wà mo mọ̀ sí plan ni wọ́n bá jẹ́ pé their plan is not to stay in that hotel pé wọ́n fẹ́ lo kinní tọ̀hún fún pé kó lọ sí cell. From that moment, captain will testify against you. Wọ́n kàn gbé àwọn cases ńláńlá ní ilé lórí tó jẹ́ pé. gbé cases ńláńlá bá náà dìde ẹ jẹ́ ń ṣàlàyé bó ṣe jẹ́ fún yín àti tó wà workable. gbogbo case bọ́n ṣe ń ṣe case kan lẹ́yìn sọ ẹ̀yin ń assumption yín ń wrong báyẹn bá ń kọ́ ni nǹkan ṣe lọ. àwọn tí wọ́n lọ mú captain ní prison tí wọ́n fi sí custody wọn for 27 days. àwọn nǹkan kan ò rọrùn fún wọn. Number 1 case tí wọ́n ní pẹ̀lú captain ó ní case tí wọ́n competition ẹ̀ lọ sí zone 2 ṣé ń gbọ́ mi. Yes. And petition tí wọ́n kọ ó read wípé captain is a criminal and they are looking for that criminal. àwọn ẹ̀sùn tí wọ́n fi kan captain nínú petition yẹn ni pé ó impersonate Adegunwa ó dẹ̀ ń threaten Adegunwa wípé torí wípé ó demand for 300,000 naira lọ́wọ́ Adegunwa. ṣé ń gbọ́ mi? ó wá ní àwọn àsọmọgbè àwọn partners in crime ìyẹn àwa. ṣé ń gbọ́ mi? Yes. ṣé wàá mọ̀ wípé kéèsì yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́ torí pé captain ti jẹ́wọ́ fún wọn captain ti ṣe fídíò. So ní ìsìn Adegunwa tí wọ́n ń pa láriwo Adegunwa dẹ̀ ti jáde síta ó ti ní captain is innocent. Captain is innocent. Adegunwa ti sọ sí gbogbo ayé pé captain is innocent kò ṣẹ̀ o kò dẹ́ṣẹ̀. So Adegunwa tún wá padà lọ sọ for the second time wípé I want to use captain as witness.
bí Ọlọ́run ibikíbi tó bá sá lọ kó dákun kó yọjú òun fẹ́ lò gẹ́gẹ́ bí witness kó di mélòó ó di méjì ó ti bọ́ta ó ti sọ pé fún gbogbo ayé wípé innocent ni kò ṣẹ̀ ó dẹ̀ tó bọ́ta ó sọ pé ó fẹ́ lò gẹ́gẹ́ bí witness ó lóò mọ bí ó wà ó ló ti sá lọ ní ìsìn ọwọ́ àmọ́ ibi tó wà ọwọ́ fẹ́ ló fẹ́ gbé lọ sí kóòtù ọmọ wípé ẹni tó fẹ́ gbé lọ kóòtù yẹn nígbà tí kéèsì bá bẹ̀rẹ̀ yóò establish fún kóòtù wípé ẹ wá gbé òun against the rules and regulations of correctional center ní 6 a.m. ní ìdájí láàárọ̀ and you equally bribed some people kán tó release òun ẹ dẹ̀ lo ọlọ́pàá ASP Tony àti ASP Stephen táwọn wá fi gbé òun wọ́n sì lọ́ọ̀jì òun sí hòtẹ́ẹ̀lì ṣé kidnapping kan ni wọ́n pè yẹn. so òun náà ni mo sọ they did terrible mistakes. ẹ máa gbọ́ advice tí Sulaiman Raji ń fún wọn ò lè wọ́ọ̀kì mọ́ at that particular time kò lè wọ́ọ̀kì mọ́ tán bá wá ṣe bẹ́ẹ̀ tán bá láwọn tẹ̀lé advice Sulaiman Raji tí wọ́n gbé captain tí wọ́n charge lọ sí court ẹ mọ̀ wípé wọ́n shoot ara wọn lẹ́sẹ̀ nìyẹn the best thing ni wípé àwọn ò ní ìdí captain láti lọ charge sí court because kì í ṣe pé wọ́n fẹ́ fìyà jẹ captain mọ́ àwa ni wọ́n fẹ́ fìyà jẹ what they needed to do is to plan with captain how captain will come to the court to come and indict us or lie against us which failed eventually. Captain was smarter ju gbogbo wọn lọ ó ti record gbogbo conversation and tí mo fi lásán sí ọyìn rọǹgì ni wípé kì í ṣe wípé àwọn people yẹn ò lè fún captain lówó kì í ṣe pé captain ò lè tara wọn dolówó ní tí captain wish pò ń lè rí lára wa kì í ṣe pé kò lè rí lọ́dọ̀ wọn but captain nítorí pé ó ti repent tí ò sì fẹ́ padà máa ṣaburú mọ́ ó sì rí wípé irọ́ tán fẹ́ kó ń pamọ́ wà yìí ẹ rí i pé ó ń béèrè question kan pé ṣé kinní yìí ò ní dé èmi náà padà sẹ́wọ̀n wọ́n sọ pé rárá àwọn yọ kù ó sì smart jù wọ́n lọ ó mọ̀ pé irọ́ náà ń pa fóun and that is why he left the place ìdí tó fi sá mọ́ wọn lọ́wọ́ nìyẹn kẹ́ wá mọ̀ pé ó repent ó sọ fún àwa pé òun ti túbá gẹ́gẹ́ bí mùsùlùmí ànímọ̀ kọ̀kọ̀ tá a fi mọ̀ pé ó túbá kò túbá àwa yìí dẹ̀ ń sọ fún captain wípé ní ìsìn tó ti sá fún ẹ̀mí ẹ̀ tó ti sá nítorí pé ó fẹ́ ṣaburú àwo ò ní ìdí ẹ fún nǹkan kan àwo ò ní ìdí ẹ kó bá wa parọ́ ní kóòtù àwo ò ní ìdí ẹ kó máa bá wa bú wọn that's why táwọn advice captain wípé gbogbo fídíò tó bá máa ṣe mọ́ bú wọn mọ́ dìféèmù wọn òdodo tán bá sọ náà ní kó ọmọ tán bá ṣe iná ní kó sọ we have right to do he has every right láti sọ tán bá ṣe fóun but kó mọ́ parọ́ mọ́ wọn kò wá sí ní tó ti sọ tí ò ní evidence ìdí tó fi wá jáde síta tó fi ń sọ̀rọ̀ ọ̀kan lọ́mọ ni pé ọ̀kan lọ́mọ ṣe prógráàmù lé lórí tọ̀kan lọ́mọ gbé fídíò ẹ̀ tó gbé picture ẹ̀ tó pè ní 419 tó sọ pé fraudulent ni ló fi wá jáde pé ọ̀kan lọ́mọ sọ wá yẹ kó máa ṣerú nǹkan báyẹn so kì í ṣe kó kàn ṣàdédé jáde kí n bú ọ̀kan lọ́mọ lọ́wọ́ kọ́ ṣe fídíò lé lórí kò kọ́kọ́ ṣe fídíò kóhun ọ̀kọ́kọ́ ṣe fídíò kódà kọ̀lá nìyẹn pé òun ó máa response wọn the first video tó ṣe lẹ́yìn tó ti jáde ní custody wọn òun ni pé ó respond sí allegation tí ọ̀kan lọ́mọ fi ń kàn pé ẹ má gbà fún o ẹ̀yin tó wá sábà ẹ̀yin tó ṣe kinní kan 419 ní o ìwà o criminal ní o lẹ́ni tó jẹ́ pé ńgbà tó wà ní custody wọn ẹ̀ ń pè ní innocent ẹ̀ ń pè léyàn gidi ẹlẹ́yọ̀ ex-convict kúrò lára ẹ̀ ọ wá kúrò lọ́dọ̀ yín kò ṣe ti yín kò dance tún yín ó wá di kinní sìn ó wá di criminal sìn so they are now planning to get him arrested now but gbogbo plan tán bá plan gbogbo ara tán bá dá ọ̀ràn ni ó máa jẹ́ whether wọ́n mú o wọ́n à mú o ayé afẹ́fẹ́ ti fi àti rídìí adìẹ ní tó bá fi lè mú captain pẹ́rẹ́ báyìí tó bá fi lè wà ní court pẹ̀lú wa pẹ̀lú àwọn Adégunwà wọ́n ti dáràn ibi tí mo fẹ́ conclude ọ̀rọ̀ mi sí nìyẹn ní tó bá fi lè mú captain àti Adégunwà àti àwa tí gbogbo wa bá fi lè pàdé ní court wọ́n ti dáràn torí pé sẹ́yìn náà ṣe gbà bẹ́ẹ̀ torí because of the audio. That's true. That's true. That is very true. Ọlọ́run bá mi ṣe dáadáa fún pé ẹ gbà bẹ́ẹ̀. ní tó bá fi lè mú captain tó fi dúró wájú adájọ́ báyìí tí Adégunwà náà sì wà ń bẹ̀ tí èmi Yusuf Adépọ̀jù wà mẹ́ tó níyàwó mẹ́ta wà ń bẹ̀ ní tó bá fi lè mú wa o tí lẹ́bùn yẹn fi dé gbogbo wa tá a gbà wájú adájọ́ playing that audio lásán gan is highly incriminating. Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o. Ọlọ́run bá mi dúró tì yín. Ẹ ṣé mo dúpẹ́ and thanks for your time. Ẹ ṣeun. You know, I say don't but. All right. We just hope. But èmi bá ti send message to wọn. Ẹ má bẹ̀bẹ̀ fẹ́mi mọ́. No, mo fẹ́ ti sọ pé ẹ náà ti ṣe fídíò pé kẹ́nìbọ̀dì má bẹ̀ yín mọ́. But n tẹ́mi kàn sọ ni wípé you could have
advise Adegunwa before it got to this stage. Níwájú tó bá yẹ pé fẹ́ràn rẹ̀, you could have advised. Ibi tó wà nísìn, inú wàhálà ni, inú crisis ni, ọkàn rẹ̀ ò sì lè balẹ̀, wàhálà ọkàn rẹ̀ ò lè balẹ̀. Àwọn èèyàn ń pè mí láti àná, mo ní látàná, láti last week, tí wọ́n ń bẹ̀ mí seriously, Malam, kí la fẹ́ ṣe? Mo dẹ̀ sọ fún wọn, mo ní gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀ mí ní kọ̀rọ̀ yìí, tẹ́ ń bẹ̀ mí ní kọ̀rọ̀ yìí. Tí n bá expose yín jáde, ẹ sọ fún mi, ṣé Adegunwa ló ní kẹ́ máa bẹ̀ mí? Ṣé Adegunwa ló ní kẹ́ máa bẹ̀ mí? Àbẹ́yìn kan rò bẹ́ẹ̀. Tó bá yẹ pé Adegunwa ló ní kẹ́ máa bẹ̀ mí, ẹ sọ fún mi kí n rìkọ́ọ̀dù yín kí n gbé sáyé. Because ọ̀tọ̀ ni tí ń sọ lábẹ́lẹ̀. Ọ̀tọ̀ ni tí ń sọ lábẹ́lẹ̀. But whether wọ́n bẹ̀ mí o, wọ́n àbẹ̀ mí o, ẹ jẹ́ ká wo ohun tí ó ṣẹlẹ̀ naturally. But all I know is ẹnìkan ò ní ṣerú tí wọ́n ṣe yìí kó bá yọ̀nù Ọlọ́run pàdé. Àyàfi tí n bá ṣàbòsí fọ́lọ́run. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Okay, wa alaikum salam. Okay, ẹ ṣé o. Now. Assalamu alaikum jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí mọ̀ pé nínú kátàlẹ̀ tí ò lẹ́jọ́ nú kásì tó ń bá ní kọ́lé sórí ẹ̀ lọ́nà tí ò lòdì sófin Allah. Ọ̀kan gbòógì nílé iṣẹ́ Saviour Garden and Numbers of Reality jẹ́ akí àwọn oníbàárà wa nílẹ̀ yìí àti lókè òkun tó jàǹfààní promo price ní phase 1 lọ́dún tó kọjá. Ìròyìn ayọ̀ tí mo tún mú wá rèé. Saviour Garden and Numbers of Reality tún ti dé pẹ̀lú ọ̀nà àrà ní phase 1 kejì tí ò jìnnà rárá sí phase 1 estate wa. Ilẹ̀ títà ti bẹ̀rẹ̀ ní phase 2 báyìí pẹ̀lú àǹfààní promo price 3.5 million naira ní promo price tí a fi bẹ̀rẹ̀ ní phase 2 tí yóò sì padà sí dẹ̀ẹ̀dẹ̀yẹ tí wọ́n ń tarẹ̀ lágbègbè yìí tí gbèdéke àsìkò promo yìí bá kọjá ẹ̀tún wa gbọ́ o. mo láyọ̀ láti sọ fún yín pé promo price yìí kò pín sí phase 2 pẹ̀lú bí a ṣe fún àwọn oníbàárà wa ní àǹfààní láti ralẹ̀ wa sí phase 1 pẹ̀lú 5 million naira léyìí tó náà sì padà sí normal price wa 7 million naira tí gbèdéke àsìkò promo yìí bá kọjá. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní number 3 Ayégbàmí street Ìkẹ́gùn Fólú Ìbẹ̀jú Lẹ́kì Lagos State tàbí kẹ́ ẹ pè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0812 722 6939 àbí 0803 539 4728 ẹ̀dẹ̀ tún lè pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lókè òkun +447 832 048 589 Saviour Garden and Numbers of Reality darapọ̀ mọ́ wa kó o donílẹ̀ kó o donílẹ̀. tí ì jẹ́ ohun aládùn tí gbogbo àgbáńlá ayé ń jẹ̀gbádùn kì í ṣe nítorí òórùn dídùn rẹ̀ nìkan ṣùgbọ́n fún àǹfààní tó ń ṣe fún ìlera ara wa fún ìbọ̀sípò ẹ̀yà ara wa pẹ̀lú ẹ̀mí gígùn àti àlàáfíà tó pé láì ṣe ìlàkọjá fífi ebi panu tí olóyìnbó ń pè ní dieting àti wàhálà eré ìdárayá tí ó kọjá yìí SAM Slimming Tea ó ní ìdáhùn rẹ̀ SAM Slimming Tea ní èròjà tó wúlò fún ara tí olóyìnbó ń pè ní catechins tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú antioxidants léyìí tó jẹ́ èròjà tó máa ń dẹ́kun àrùn láti wọlé ságọ́ ara SAM Slimming Tea ń fọ púpọ̀ ọ̀rá kúrò nínú ara bẹ́ẹ̀ ló sì ń yọ gbogbo ìdọ̀tí inú ara kí nǹkan ọmọbìnrin má dá múṣẹ́múṣẹ́ kí ni mo dé ọmọbìnrin láàmú kóríkèéríkèé ara máa rẹ ni kí múṣẹ́múṣẹ́ ọmọkùnrin náà má dá múṣẹ́múṣẹ́ lọ́wọ́ akọ jẹ̀dí SAM Slimming Tea la pòpọ̀ láti wọ̀yá àjà pẹ̀lú àwọn àrùn yìí SAM Tea làkọ́kọ́ irú ẹ̀ lónírúurú ọjà tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ ló sì wà jákèjádò lórílẹ̀‐èdè yìí àti lókè òkun. ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 512 133 048 lẹ́ẹ̀kan sí +447 512 133 048 SAM Slimming Tea your healthy way to perfect body. Assalamu alaikum. àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tí wọ́n fẹ́ ṣàdúrà kó ṣẹ orí ọkà orí èrè náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé. tẹ́ bá fẹ́ dà láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ̀tún fẹ́ ṣàdúrà kó ṣẹ súnà tànàbí ni ẹ lò àwọn ọ̀nà tànàbí là ní ẹ mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. 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 kò má sí ewé kò má sí egbò kò má sáwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má sábùyẹ nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráyé ọmọ àdámà la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́.
mo ní gbẹ̀rẹ̀ sínsìn ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àní òkà tajà-ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. orí ṣebele lẹ́nu ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. gbẹ̀tùgbẹ̀tù ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ. La ilaha illallahu ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní ìfúnpá ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òṣogì yẹn kọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. torí Ọ̀ṣẹ́ Àbọ̀kẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Pípé Ségè ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi Fálábòyún ó ti dájú pé ààrẹ bọ ni. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrà wá foríjì ni mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrà wá foríjì ni mo ti túbà. egungun ṣíṣe nílẹ̀ Yorùbá. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ṣàngó bíbọ nílẹ̀ Yorùbá. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ifá dídá nílẹ̀ Yorùbá. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ìkúnlẹ̀ kíkí ni nílẹ̀ Yorùbá. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Títàpín ní mánú Fálábòyún. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ìfúnpá ńkọ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Òǹdè níbàdí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ṣebele lẹ́nu ṣẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Àṣejẹ abíwẹ́rẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀sẹ̀ àwẹ̀bí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Bíbá wọn gbẹ́yọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún.